wọ́n kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ẹ̀tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọ̀balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìjọ́jú tẹ̀ fún òwò ojú náà ní fọ́ etí tẹ̀ fún gbọ̀wọ̀ etí náà ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí new subscribers wa a kí n pe ẹ káàbọ̀ ẹ kú àsìkò yìí Elédùmarè yóò máa wà pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa ìkànnì náà nìkan gbòógì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wọ́bọ̀ látàrí ìròyìn ajábalẹ̀ yìí tí Elédùmarè tó fi ràn wá lórí ìkànnì yìí ẹ̀yọ́ orúkọ níròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi ń jẹ́ ẹ já wo kókó tí ń bẹ́ẹ̀ nù ròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ti yọ ẹni tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ náà lóyè látàrí ẹ̀sùn ìkówójẹ àti lílo ọ́fíìsì nílòkulò èyí tó fi kàn án. Aláàfin tuntun yóò bẹ̀rẹ̀ orò lónìí láti gorí àpèrè àwọn baba ńlá baba rẹ̀ ọ̀kan nínú àwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ olófin òun náà léde. Ìgbìmọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó ń pè ní Take It Back Movement ti bẹnu àtẹ́lu ìgbésẹ̀ tí ilé ìtajà aṣọ ilẹ̀ òkèèrè gbé pẹ̀lú bí wọ́n ṣe lu òṣìṣẹ́ ilé wọn náà nílùkulù lórí ẹ̀sùn pé ó jalè. Àwọn ọlọ́pàá ilẹ̀ yìí kan ni wọ́n jí ọmọ ìyá méjì gbé ní ìlú Àbújá tí ṣe olúùlú ilẹ̀ yìí tó sì gba owó tó tó 470,000 lọ́wọ́ wọn ṣáájú ìtúsílẹ̀ àwọn ènìyàn náà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ ọmọ ọdún 17 kan èyí tó fipá bá ọmọ ọdún 8 láṣepọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Arábìnrin kan rèé tó fi irin gbígbóná jó ọmọ ọ̀dọ̀ rẹ̀ lábẹ́ látàrí pé ó ní ọmọ náà lu ọmọ bíbí inú òun nílùkulù ní ìpínlẹ̀ Èdò. Wàhálà ńlá ló ti bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Ondo láàrin ìlú méjì síra wọn o ọ̀pọ̀ ẹ̀mí ló ti bá lọ tọ́pọ̀ dúkìá tó sì ti bàjẹ́ ní ìpínlẹ̀ Ondo náà. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí bá a ti ṣe mú wá. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ti yọ abẹnugan ilé ìgbìmọ̀ náà lóyè látàrí ẹ̀sùn ìkówójẹ àti lílo ọ́fíìsì nílòkulò èyí tán fi kàn án. Ẹni tó jẹ́ abẹnugan ní ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó Mudasiru Ọbaṣá ó ní wọ́n mọ̀ ti ṣe bẹ́ẹ̀ yọ ní ipò gẹ́gẹ́ bí abẹnugan báyìí o tẹ́ bá gbàgbé ní inú oṣù kejìlá ọdún tá a lò sẹ́yìn lọ́jọ́ 17 ó ní wọ́n kọ ìwé kan tásìkò ẹ̀sùn náà sí Ọbaṣá lẹ́sẹ̀ lórí pé wọ́n ní ó lu owó ìlú náà ó lù ní pọ́npọ́ tó sì ṣe owó ìpínlẹ̀ náà báṣubàṣu gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ ìlọsíwájú àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Èkó ti Ìkẹjà èyún Progressive Youth Movement of Ìkẹjà èyí tí wọ́n kọ síta fún àwọn àjọ EFCC ní ọjọ́ 17 inú oṣù kejìlá níbi tó ti fi ẹ̀sùn ìkówójẹ kan Mudasiru Ọbaṣá wípé owó tó tó 17 billion naira ó ní ó kó jọ tó sì sọ di mọ̀ wípé àwọn fi tún géètì ilé ìgbìmọ̀ asòfin náà tó náwọn fi tún ṣe bákan náà ní ẹ̀sùn ìkówójẹ èyí tó jẹ́ 460 million naira tí wọ́n fi kàn án pẹ̀lú bá ṣe sọ di mọ̀ wípé ó ní òun fẹ́ fi owó náà kọ́ sẹkítẹ́rìàtì ìjọba ìbílẹ̀ Ìkẹjà èyí tí ó gbé iṣẹ́ náà fún iléeṣẹ́ kan tí wọ́n pe orúkọ wọn ní Ognitech Consult Limited nínú àlàyé wọn sọ dímọ̀ wípé iléeṣẹ́ tó gbé iṣẹ́ náà fún yún Ognitech Consult Limited yìí ibẹ̀ gan ni ó sá sí abẹ́ wọn láti máa fi kó owó ìpínlẹ̀ Èkó ní ìkókòkò tó sì máa lu owó náà ní pọ́npọ́ nígbà tí ẹni tó jẹ́ igbákejì abẹnugan ọ̀hún èyàn Lasbat Miranda ó ní wọ́n lò tí wọ́n sì ti búra wọlé fún báyìí gẹ́gẹ́ bí abẹnugan tuntun Lasbat yìí ó ní ṣojú fún ẹkùn Àpápá constituency 1 èyí tó sì tún já sí wípé ó ti ṣe àkójánu ilé náà tẹ́lẹ̀ rí ṣáájú àkókò yìí kó tó wá di ẹni tó jẹ́ abẹnugan fídíò náà bẹ́ẹ̀ ń bì í níbi tí wọ́n ti ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ìgbésẹ̀ tí wọ́n gbé bọ́n ṣe yọ Mudasiru Ọbaṣá kúrò ní abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó. It's a change of pattern and it's only death that is constant. So change is inevitable. The members of the parliament today has decided to change the leadership of the house.
And the Constitution made it clear that the House has the power to regulate its proceedings. So the members of the House felt they've had enough of the Right Honorable Mudashiru Ajayi Obasa. And today, we have unanimously agreed that Right Honorable Mojisola Miranda Lasbat become the new Speaker of the House. So it was a resolution concurred to by all members of the Parliament, and so be it. And Honorable Fatai Mojid Adebola as the Deputy Speaker of the House of Assembly. And as we speak, all the principal position has been dissolved, and all the standing committee has been dissolved. So the House, as you can see, we have resolved to work together and ensure that we move the Parliament to the next level. We cannot open our eyes and allow this Parliament to dwindle. We hold the constituents a duty. Aláàfin tuntun yóò bẹ̀rẹ̀ orò lónìí láti gorí àpèrè àwọn babalá bàbá rẹ̀. Ẹni tó jẹ́ Aláàfin tuntun báyìí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé tó ti ṣe bẹ́ẹ̀ gbé ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí máa jẹ́ mìíṣó tó ti gbélé lọ́wọ́ báyìí pé kó di Aláàfin ti ìlú Ọ̀yọ́ tuntun. Ìyún ọmọọba Abímbọ́lá Ọ̀wọ́adé ó ní wọ́n ti sọ dímọ̀ wípé ó ti padà sí ìlú Ọ̀yọ́ báyìí níbi tí ó ti máa jẹ orí adé nílùú ọ̀hún, níbi tó ti sọ dímọ̀ wípé yóò bẹ̀rẹ̀ àwọn ètùtù àti orò lórí ìrànràn gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Tètàn ni ó máa wà nínú rẹ̀ fún odidi ọjọ́ 21 gbáko ṣáájú kí ìwúyè rẹ̀ sí ipò Aláàfin ti ìlú Ọ̀yọ́ kó tó wá di pé yóò gbéra sọ ìkan tó súnmọ́ orí adé ọ̀hún tó ní ká fi orúkọ bo òun ní àṣírí. Ó ní ó sọ èyí di mímọ̀ fún àwọn oníròyìn lọ́wọ́ tá a fi kó ìròyìn jọ. Ó ní orí adé ọ̀hún ó ti wà nílùú Ọ̀yọ́ báyìí o, níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ètò tó kàn láti fi lè dé orí àléfà àwọn babalá bàbá rẹ̀ gẹ́gẹ́ bí Aláàfin tuntun tó tẹ̀lé Aláàfin tó gbéṣẹ̀ èyún ọba Adéyẹmí Lámídì. Ìgbìmọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó ń pè ní Take It Back Movement ni wọ́n ti bẹnu àtẹ́lu ìgbésẹ̀ tí ilé ìtajà aṣọ ilẹ̀ òkèèrè tá a mọ̀ sí bùtíìkì èyí tí wọ́n gbé pẹ̀lú bí wọ́n ṣe lu òṣìṣẹ́ iléeṣẹ́ náà nílùkulù lórí ẹ̀sùn pé ó ja olè. Gẹ́gẹ́ bí fọ́nrán náà bí ó ṣe ti jáde, níṣe ni wọ́n ṣe àfihàn àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìtajà aláṣọ òkè tí wọ́n pè ní Don Maserati Classic Boutique ètò wà ní Èkó, níbi tí wọ́n ti ń lu ọmọdébìnrin kan ní ìlùkulù pẹ̀lú ẹgbàá lọ́wọ́ wọn lẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kan ọmọbìnrin náà wípé ó jí nǹkan ní ilé ìtajà náà. Wàyí o, àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà ó ní wọ́n bu ẹnu àtẹ́lù tí wọ́n sì ti béèrè fún ìgbésẹ̀ ìjọba láti fi àwọn ènìyàn náà jófin. Ó ní bí èèyàn bá jalè ìjọba yẹ kí a mọ̀ lù ní ìlùkulù sáwọn agbófinró sí ní orílẹ̀-èdè Nàìjíríà mọ́ tẹ́lẹ̀ fà wọ́n lé lọ́wọ́. Wàyí o, ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ó mà ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nílò tó ti sọ dímọ̀ wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ń wò lójú móhùnmáwòrán yìí ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú lára àwọn ènìyàn tí wọ́n lu ọmọdébìnrin náà ní ìlùkulù nílò tó sọ dímọ̀ pé àwọn ènìyàn tó kù tí wọ́n jọ wà nínú ẹ̀sùn ọ̀hún ó ní àwọn gbé ìgbésẹ̀ lórí wọ́n ṣe fi páńpẹ́ òfin mú àwọn ènìyàn náà, ṣùgbọ́n ó ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n kọjú sí ilé òfin láti fi wọ́n jófin lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pẹ̀lú wọ́n ṣe lu ènìyàn náà ní ìlùkulù. Àwọn ọlọ́pàá ilẹ̀ yìí kan náà jí ọmọ ìyá méjì gbé ní Àbújá léyìí tí wọ́n sì tún gba owó tó tó 470,000 lọ́wọ́ wọn ṣáájú ìtúsílẹ̀ àwọn ọmọ ìyá méjì. Gẹ́gẹ́ bí àwọn ọmọ ìyá méjèèjì ọ̀hún tí wọ́n ní ká fi orúkọ bo àwọn láṣìírí tí wọ́n bá wọn oníròyìn sọ̀rọ̀, wọ́n sọ dímọ̀ wípé ní ọjọ́ kẹjọ inú oṣù kínní ọdún 2025 ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní agbègbè tó pè ní Kúrúdù lẹ́yìn Army Estate ìyún ní olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá, pẹ̀lú bọ́sẹ̀ ní àwọn ọlọ́pàá kan tí wọ́n júwe ara wọn wípé Area 10 Zone 6 ó ní àwọn ti wá. Ó ní àwọn ọlọ́pàá náà tí wọ́n jẹ́ mẹ́ta ó ní wọ́n gbé ọkọ̀ Toyota Camry èyí tí àwọ̀ rẹ̀ jẹ́ góòdì tí wọ́n gbé tí wọ́n sì fi dá àwọn dúró ní ojú ọ̀nà pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn. Ó ní wọ́n ṣe àyẹ̀wò sí àwọn, wọn ò sì rí ẹrù òfin kankan ní ara àwọn. Wọ́n yẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn wò, ó ní wọn ò rí ní tó lè mú wọn
pé àwọn ní oníjìbìtì orí ayélujára ó ní lẹ́yìn ìgbà náà ó ní wọ́n parọ́ mọ́ àwọn pé oníjìbìtì ni àwọn tí wọ́n sì kó àwọn sí inú ọkọ̀ títí àwọn agbófinró ọ̀hún ó ní wọ́n wa àwọn lọ sí ọ̀nà tó jìn nínú èyí tí wọ́n ní nígbà tí wọ́n dé agbègbè náà níṣe ni wọ́n gbé ìbọn jáde tó sì bẹ̀rẹ̀ sí ní lu àwọn ní ìlùkulù ó ní lẹ́yìn tí wọ́n lu àwọn tán wọ́n ní dandan la àwọn gbọ́dọ̀ tẹ owó sí àwọn nínú èyí tí wọ́n sì gba gbogbo owó tó ń bẹ ní àsùnwọ̀n wọn èyí tó jẹ́ 470,000 lẹ́yìn tí wọ́n gba owó náà tán ó ní wọ́n tún wá àwọn padà wá sí agbègbè náà nínú ètí wọn ni wọn ò ní àmì ìdánimọ̀ torí wípé wọ́n ti yọ àmì ìdánimọ̀ tó ń bẹ lára aṣọ wọn èyí ò báàjì wọ́n ti yọ kúrò ní ara aṣọ wọn wàyí o àwọn tẹ̀gbọ́n-tàbúrò náà ó ní wọ́n mọ̀ tí ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn agbófinró ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá àti àwọn ènìyàn jankan-jankan ní orílẹ̀-èdè Nàìjíríà láti lè ran àwọn lọ́wọ́ nínú ọ̀rọ̀ náà nígbà tí wọ́n bi wọ́n léèrè pé ẹ̀rí máa jẹ́ mi ìsòyìn dà lórí pé wọ́n gba owó tó tó 470,000 ní ọwọ́ yín ó sọ dímọ̀ wípé àwọn wọ́n gba owó náà sí inú àsùnwọ̀n èyí tí wọ́n pè ní ti àsùnwọ̀n Opay tí wọ́n pe àmì tán pé nọ́mbà ìdánimọ̀ rẹ̀ ní 611-4428-320 èyí tí wọ́n sì sọ dímọ̀ pé orúkọ ẹni tó gbé jáde lásìkò táwọn tẹ owó náà òní Sanni Musa wọn wà ní ìgbésẹ̀ ńlọ báyìí o pé àwọn sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn agbófinró ilẹ̀ yìí láti ran àwọn lọ́wọ́ lórí wọ́n ti ṣe àwárí àwọn agbófinró mẹ́tẹ̀ẹ̀ta náà tí wọ́n hu ìwà ọ̀hún. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ ọmọ ọdún 17 èyí tí ó fipá bá ọmọ ọdún 8 láṣepọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. ọmọ ọdún 17 kan tí wọ́n pè ní Jamiu Adébáyọ̀ ní ọwọ́ ti bàbá yìí lẹ́yìn tó ń gbé ní agbègbè Àrẹ̀gbẹ́ Abẹ́òkúta tí ṣe olúùlú ìpínlẹ̀ Ògùn. Àlàyé Ọmọlọ́lá Odùtọ́lá alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ni pé ìyá ọmọdébìnrin náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlábọ̀dé òní ó máa fi ọ̀rọ̀ náà tọ̀ àwọn agbófinró lọ lẹ́ni tí wọ́n sọ dímọ̀ wípé Jamiu Adébáyọ̀ ló ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ọ̀hún ní ọjọ́ Sátidé tá a lò sẹ́yìn yìí nínú àlàyé rẹ̀ ó ní Jamiu Adébáyọ̀ ó ní ó pe ọmọ òun tó jẹ́ ọmọ ọdún 8 ọ̀hún wá sí inú ìyẹ̀wù wọn ní inú yàrá ìjókòósí sitiruumu lásìkò tí àwọn òbí tiẹ̀ náà tí wọn ò sí lé tó sì pa aláṣẹ fún ọmọ òun pé kó bọ́ gbogbo ohun tó wọ̀ tó kó bọ́ sílẹ̀ ó ní bí ọmọ náà ṣe bọ́ sílẹ̀ níṣẹ́ ló ṣe bẹ́ẹ̀ tó ti ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ rẹ̀ tó fi na òkun pupa ọmọdébìnrin ọ̀hún ó ní lẹ́yìn tí ó ṣe iṣẹ́ burúkú ìtàn níṣẹ́ ni ẹ̀jẹ̀ ń dà lójú ara ọmọ obìnrin náà ṣùgbọ́n tó ní tọmọbìnrin náà tó takú délẹ̀ gbọ̀n wípé kò sí tó sí òun níṣẹ́ ni òun fi ara pa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìtùnú tí wọ́n fi sí inú ọmọ òun tó sì tẹnu dáadáa ó máa padà jáwọ́ ó padà jẹ́wọ́ wípé Jamiu Adébáyọ̀ ó ní eegun tí ń bẹ olówà nínú ẹ̀kú tí ń jẹ́ eegun nínú ọ̀rọ̀ burúkú èyí tí ó wà nílẹ̀ yìí nílò tí wọ́n sì fi páńpẹ́ òfin mú Jamiu Adébáyọ̀ tó ti wà ní àkóló àwọn agbófinró báyìí Ọmọlọ́lá Odùtọ́lá ni àwọn yóò fi ọwọ́ òfin bá Jamiu Adébáyọ̀ lórí ẹ̀sùn ìfipábániláṣepọ̀ èyí tí wọ́n fi kan Jamiu náà. Arábìnrin kan rèé tó fi irin gbígbóná jó ọmọ ọ̀dọ̀ rẹ̀ lábẹ́ látàrí pé ó lu ọmọ bíbí inú rẹ̀ ní ìpínlẹ̀ Ẹdó nílùkulù. Arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abigail Olúwarótìmí ẹni ọdún 31 ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú báyìí o lẹ́ni tó fi irin gbígbóná jó Jude Joseph ọmọ ọdún 15 tó fi jó ní abẹ́ nílé tọmọ náà fi ara pa látàrí pé nǹkan ọmọkùnrin rẹ̀ ó ní ó ti ṣe bẹ́ẹ̀ fi irin jó gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe. Abigail Olúwarótìmí ó ní ó sọ dímọ̀ wípé ọmọ ọ̀dọ̀ ló ń gba Joseph fún lẹ́ni tí ó máa ran òun lọ́wọ́ ní inú ilé ó ní ṣùgbọ́n níṣe ló lu àwọn ọmọ òun ní ìlú tí ò tẹ́ òun lọ́rùn bẹ́ẹ̀ náà ló náà ṣe bẹ́ẹ̀ dá sẹ̀ríà fún un ní agbègbè Uromi ìjọba ìbílẹ̀ Esan North East ní ìpínlẹ̀ Ẹdó náà ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ nígbà tí àwọn agbófinró látẹni tó jẹ́ kọmíṣánná tán ni àwọn gbọ́dọ̀ fi irú wọn káwọn fi wọ́n jófin kán sì gbé ẹjọ́ náà lọ sí State CID níbi tí wọ́n ti lọ́ọ́ máa ṣe àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ nípa ìwà tí wọ́n fi kan arábìnrin náà pẹ̀lú bó ṣe bẹ́ẹ̀ ṣe ọmọ ọdún 15 léṣe látàrí irin gbígbóná tó fi jó ní ojú ara. Wàhálà ńlá ló ti bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Ondo láàrin ìlú méjì síra wọn báyìí o nígbà tí ọ̀pọ̀ ẹ̀mí tó ti ṣe bẹ́ẹ̀ jábọ́ tí ọ̀pọ̀ dúkìá tó sì ti bàjẹ́.
ìlú tí wọ́n pe orúkọ wọn ní ọ̀ka odò àti èbó ní ìpínlẹ̀ ní ìjọba ìbílẹ̀ àkókò south west tí ń ṣe ìpínlẹ̀ Ondo ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ àwọn ọ̀dọ́ inú ìlú méjèèjì ó náà la gbọ́ wípé wọ́n ṣe ìfàǹfà lórí ilẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé tí àwọn tí ọ̀rọ̀ náà tí ó ṣojú wọn èyí tí wọ́n ṣe wọ́n sọ dímọ̀ wípé lẹ́yìn tí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn èyí tí wọ́n ti dájọ́ wípé kí ilẹ̀ tó jẹ́ ti àwọn ọ̀ka odò kí ó máa jẹ́ tiwọn títí àwọn èèbò náà kó sì máa jẹ́ tiwọn wọ́n sọ dímọ̀ wípé àwọn ènìyàn tí àwọn ọ̀dọ́ langba tó ń gbé nínú ọ̀ka odò náà ó ní wọ́n lọ lè ṣe pátákó ẹlẹ́mọ̀ èyún signpost láti rì mọ́ orí ilẹ̀ ọ̀hún kó lè máa jẹ́ àmì wípé ilẹ̀ bí báyìí kì í ṣe títí àwọn ènìyàn èèbò yìí tí wọ́n sì sọ dímọ̀ wípé lásìkò tí wọ́n rí pátákó ẹlẹ́mọ̀ náà tán tí wọ́n ń padà lọ sílé wọn ó ní àwọn ọ̀dọ́ langba ti ìlú èèbò yìí ni wọ́n kóra wọn jọ pọ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lu àwọn ènìyàn náà ní ìlúkulù wọ́n ṣá wọn ní ìṣàkúṣà nílẹ̀ tán ní ẹ̀mí ènìyàn méjì ó bá ìṣẹ̀lẹ̀ náà ó bá lọ ọ̀gọ̀rọ̀ ènìyàn ó ní wọ́n fi ara pa yamayama láti ibẹ̀ náà ni wọ́n ti gbé ìjà náà lọ sí ààfin ẹni tí ó jẹ́ láti ibẹ̀ náà ó ní wọ́n ti gbé ọ̀rọ̀ náà lọ sí ààfin ẹni tó jẹ́ ti ìlú ọ̀hún nílẹ̀ tí wọ́n ti dáná sun ààfin orí adé náà ní ìlú ọ̀ka odò ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n sọ dímọ̀ wípé àwọn ènìyàn náà ó ní wọ́n tún dáná sun ilé arákùnrin kan tí wọ́n pè ní Ọmọrìnbọ́lá Francis àti gbọ̀ngàn ńlá kan tí wọ́n ti ń ṣe ayẹyẹ tí wọ́n sì sun ọ̀pọ̀lọpọ̀ dúkìá mọ́ ààfin asin ti ọ̀ka odò ní ìlú àkókò ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo Fúnmiláyọ̀ Ọ̀dúnlámì òun náà ṣe ní àlàyé pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti bẹ̀rẹ̀ láti ọjọ́ 12 nínú oṣù kínní ọdún tá a wà yìí nílò táwọn ti ń gbìyànjú láti lè jẹ́ kí àlàáfíà kó jọba ní gbogbo agbègbè náà lásìkò tá a fi ń kó ìròyìn jọ àkọsílẹ̀ ènìyàn méjì òun ló ti jáde láyé nígbà tí ọ̀pọ̀lọpọ̀ fi ara pa tó sì ń bẹ ní ilé ìwòsàn tó pè ní ìwárò oko ní ìpínlẹ̀ ọ̀hún níbi tó ti gba ìtọ́jú lọ́wọ́ tọ́pọ̀ dúkìá tó sì ti dáná sun wọ́n tó fi mọ́ ààfin orí adé àsìn ti ọ̀ka odò ní ìjọba ìbílẹ̀ àkókò south west ìpínlẹ̀ Ondo. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akí oníyan wípé ẹ̀ṣẹ́ ọlọ́kà ẹ̀ṣẹ́ ẹ̀yìn tẹ́ bá wà jẹ́ ẹ̀ máa kó ẹ̀bínú ọkú ìfẹ́ gbogbogbà Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa títí di ìgbà tá tún padà máa fún wa ní ìròyìn míì orúkọ mi ò ní yí padà o àyànfẹ́ Elédùmarè yìí náà ni mo kí wa pé ó dàárọ̀ oorun ayọ̀ lásùn.